A kú dédé ìwòyí. Ọkọ̀kùnrin mo kóbìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Gbogbo ayé ò ní lù fún wa jó. Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ̀yin wà níbi tí bá ti ń wò mí, mo kí i pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Tí mo mú wá fún wa lénìí, mo tuntun wá o. Mo mú àgbo jẹ̀díjẹ̀dí, akọ jẹ̀díjẹ̀dí. Jẹ̀díjẹ̀dí pé oríṣiríṣi. Tí akọ jẹ̀dí bá gbáyàn mú, ìbàdí, ìlú lè nàró dáadáa. Tí akọ jẹ̀díjẹ̀dí bá gbáyàn mú, èèyàn ní náà nàró dáadáa. Àwọn ọ̀rá kan ti dì mọ́ àwọn ọ̀rá bí ikùn, wọ́n ti dì mọ́ nù ara. Ibi tí àwọn fẹ́ dìde, èèyàn máa fọwọ́ mú ẹ̀yìn báyìí. Nǹkan burúkú ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí channel mi. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o, torí pé ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ fi ń wò mí. Ọlọ́run nípa náà fẹ́ náà. Torí kò sí nǹkan tí a fẹ́ sọ tí ẹ tí gbọ́ rí. Ẹ jẹ́ ká jọ bu omi ọgbọ́n wẹ̀. Èmi ò wá síta láti wá parọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni pé ẹlòmíì á máa bú tẹ́ bá ti mú ewé kan dání, àwọn ewé kan dání, wọ́n máa bú wa ni. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi gba nǹkan dànù lọ́wọ́ wa. Àti ẹ̀sìn Kristẹni àti ẹ̀sìn Mùsùlùmí, wọ́n fi gba tí ò ṣe tiwa, tí ò ṣe tiwa, wọ́n gbà kúrò lọ́wọ́ wa. Wọ́n á mú tiwọn wá, wọ́n mú wá bá wa. Kò sí ẹ̀sìn tó ní ká má tọ́jú ara wa. Kò sí ẹ̀sìn tó ní ká má lo ewé àtegbò. Kódà nínú Bíbélì, wọ́n lo ewé àtegbò, wọ́n jó nǹkan. Wọ́n já ewé àtegbò. Bẹ́ẹ̀ nínú tírà náà, àwọn àlùfáà rí kà pé wọ́n jó nǹkan. Kí wọ́n ló dé? Ẹ mọ̀ lè parọ́ tàn wá. Wọ́n bá ti jáwé jégbò sí wọ́n bú wa nìyẹn. Ọlọ́run sì dá ewé àtegbò, ó ní ká máa fi tọ́jú ara wa. Ẹni tí ò bá mọ̀, ẹni tí ò ní làákàyè, ẹ dákun kí ni wọ́n ń pè lóògùn? Òògùn náà ni pé ká mú wáyà kan, wáyà bí àpẹẹrẹ, ó ti yé yín. A mú fóònù yìí àti screwdriver yìí, àwa papọ̀ mọ́ra ni. Òògùn nìyẹn o. Ó ti yé yín. Wáyà dúdú àti wáyà pupa, àwa papọ̀ mọ́ra ni. Ó wá tanná. Ibi tó òògùn ti bẹ̀rẹ̀ nìyẹn. A já ewé ilé àfimọ́ ilé yìí, ó wá fún wa ní nǹkan tá a fẹ́. Òògùn ni. Ẹ má jẹ́ ká parọ́ tàn wá. Má jẹ́ ká parọ́ tàn wá. Àáfàá tó bá ń sọ bẹ́ẹ̀ kò mọ tó ké. Tó ké ò yé. Pásítọ̀ tó bá ń sọ bẹ́ẹ̀, tó kà kò yé. Kò tí ì ka Bible débi kan ni. Tó bá ka Bible débi kan, yóò mọ̀ pé wọ́n já egbò nínú Bible. Bẹ́ẹ̀ làáfàá tó bá ní òṣèlú kò sí egbò, kò tí ì mọ tó ké kò yé. Kó lọ tún ìwé mímọ́ yẹn kà dáadáa. Wọ́n parọ́ tàn wá ni. Ẹ rí pé níjọ́ kò sí ayé pé wọ́n ń jí ọba gbé. Ẹ̀sìn náà ni. Ẹ̀sìn jẹ́ kán gbàgbé tó ń pè ní ìṣẹ̀ṣe. Nísìnyí wọ́n ti ń kidnap ọba. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ti gba original lọ́wọ́ wa. Wọ́n á gbé pàǹdálì wa lọ́wọ́. Ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí channel yìí, bá mi share fídíò yìí, ẹ bá mi like. Kí mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀ fún wa lénìí, ọ̀nà ni àgbo jẹ̀díjẹ̀dí, akọ jẹ̀díjẹ̀dí. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá bàrà àti èso aworoso. Ṣé ẹ̀ ń kọ́lẹ̀? Ẹ dákun bá mi kọ́lẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ bá mi kọ́ sí. Tẹ́ bá ti wọ́n ń kọ́lẹ̀, ẹ jẹ́ ká máa ṣe. Akọ jẹ̀díjẹ̀dí ni mo sọ. Jẹ̀díjẹ̀dí tó strong dáadáa. Tí jẹ̀díjẹ̀dí bá mú yàn,
ọkùnrin lè ṣe ọkùnrin. Jẹ̀díjẹ̀dí máa ń jẹ́ kí ìbàrá àdí máa ròyàn. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ máa ń jẹ́ kí inú rùn yàn. Bá mi lọ wá bàrà àti èso aworoso àti oyin original àti omi ọsàn wẹ́wẹ́ àti káún bílálà. Ṣé rí bàrà yìí? Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká sun bàrà yìí, ká sun níná. Bá ti wá sun níná tó ti jiná dáadáa, ẹ jẹ́ ká bó èpo ẹ̀yìn ẹ̀ tó ti sun yẹn, ẹ jẹ́ ká fi ọ̀bẹ ká fi há kúrò. Ẹ jẹ́ ká fún bàrà yẹn láti fún omi máa jáde ńbẹ̀. Bá ti wá fún bàrà yẹn tó omi ti jáde ńbẹ̀, a lè sun bàrà méjì, a lè sun mẹ́ta. Bá ti fẹ́ kó pọ̀ sí i, bá ti wá fún bàrà yẹn láti fún, ẹ jẹ́ ká fi asẹ́ ká fi gbà láti fi gbà. Ẹ jẹ́ ká rọ́ sínú ike. Bá ti wá rọ́ sínú ike, ẹ jẹ́ ká wá omi ọsàn wẹ́wẹ́ original tí mo fomi là, ẹ jẹ́ ká dà sí. Ẹ jẹ́ ká lọ èso aworoso níwọ̀nba. Bí àpẹẹrẹ, bá jẹ́ pé omi tá a fún bẹ̀ kò ju bí ìlà yìí lọ, ẹ lọ èso aworoso ẹyọ mẹ́jọ mọ̀. Bá jẹ́ pé ìlà yìí ló wà, bá jẹ́ pé ó kún ike tó kún, ẹ jẹ́ ká lọ èso aworoso yẹn kó jẹ́ 16 ẹ̀ǹdínlógún ká lọ. Bá ti wá lọ, ẹ jẹ́ ká dà sí. Ṣùgbọ́n ká tó dà sínú ike yìí, ẹ ká kọ́ dà sínú abọ́ kan. Èso aworoso níwọ̀nba, omi ọsàn wẹ́wẹ́ òun lè pọ̀, káún bílálà díẹ̀ àti bàrà. Bá ti wá ṣe báyẹn tán, ẹ jẹ́ ká da oyin sí ká wá pò papọ̀. Bá ti wá pò pọ̀, ẹ jẹ́ ká kó sínú ká wá dà sínú ike ọlọ́mọrí. Bá ti wá dà sínú ike ọlọ́mọrí, tá bá fẹ́ lò, ṣíbí kan òun là á lò. Ṣíbí ẹyọ kan òun là á lò. Ẹni tí ara rẹ̀ bá rán kó lo ṣíbí méjì. Ṣùgbọ́n òògùn yìí kò ṣe tá lè máa lò lójoojúmọ́ ni, wọ́n tó lójúmọ́ o. Ẹ jẹ́ ká máa lò ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Àmọ́ ẹni tí a bá rí pé jẹ̀díjẹ̀dí pọ̀ lára ẹ̀, tí ẹ̀yìn ń ro tó ń dà láàmú, kó lò ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Nígbà tí wọ́n bá fẹ́ lò, kó lò lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Lẹ́yìn náà, ẹ máa lò ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ẹni tí ara rẹ̀ bá rán, òògùn yìí ó máa yà wá ìgbẹ́ o. Ẹ máa ń yàgbẹ́, tí a bá fojú rí ìgbẹ́ wa, a máa rí pé ikùn la máa yà. Má yẹ ká fi ṣeré o, òògùn tó dáa ni. Àgbo jẹ̀díjẹ̀dí tó dájú ni. Èso aworoso níwọ̀nba, bàrà, káún bílálà, omi ọsàn wẹ́wẹ́ àti oyin gidi tá a mọ̀ sí original honey. Ẹ má jẹ́ ká fi ṣeré, ẹ ká gbìyànjú ẹ̀. Ẹ dákun, ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí káàkiri kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ̀yin tí ẹ ń wò mí tẹ́ ń share fídíò yìí, àkàndùn ní mú yín lọ́wọ́. Ẹ ní fi ọwọ́ yín gbé ọmọ sìn. Ẹ̀yin tí ẹ ń wò mí tẹ́ ti subscribe, ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi sínú mi dì, a máa bẹ̀ yín, ẹ dákun. Ẹ má wò wá lásán. Ẹ̀yin náà ò ní ṣe àṣedànù. Torí pé n tó wù mí náà ni pé ẹ bá mi subscribe. Ẹ bá mi subscribe, ẹ bá mi share fídíò yìí káàkiri kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ṣé ti yé yín? Ó dá mi lójú pé ẹ ṣe fún mi. Ẹ rí pé mi ò béèrè owó. Mi ò béèrè owó. Èyí mo fẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi náà nìyí. Ẹ̀yin tí ẹ ń pè mí, tí ẹ ń fún mi ní ìmọ̀ràn méjì mẹ́ta, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan-an ni. Ẹ̀yin tí ẹ ti ń dá àwọn iṣẹ́ yìí wò, tí ẹ sọ fún mi pé bó ṣe bí mo ti sọ náà ló ṣe rí, ẹ má dúpẹ́ lọ́wọ́ mi o. Ọlọ́run ọba Elédùmarè
ńlọba tọpẹ́ tọ́ sí, náà lọ́pẹ́ yẹ. Ẹ̀yin tí ẹ fún mi lẹ́bùn, ẹ ṣé gan ni. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà. Owó ò ní wọ́n lọ́dọ̀dẹ̀ yín. Ebi alẹ́, ebi ọ̀sán, ebi ìyálẹ̀ta, gbogbo tó ń jẹ́ pátápátá kò ní pa yín àtẹ̀yìn, àtọmọ yín, àti olólùfẹ́ yín. Orúkọ mi ò yí padà, ibi ò ní pè mí náà o. Èmi náà ò ní ráhùn owó, mi ò ní ráhùn ọmọ. Ẹ̀yin náà ò ní ráhùn owó, ẹ̀ ní ráhùn ọmọ. Ìgbà tó kù tó sì yóò fi parí, alátèmi àtẹ̀yìn, a rí tiwa ṣe. Níta létà bá ó sì tó kọjá, ó sì tó parí, ó tẹ̀ wá lọ́wọ́. Ọdún tá a wá wà yìí, ọdún ayọ̀, ọdún ìdùnnú, yóò jẹ́ fún wa. Ìgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè yìí pẹ̀lú ògo Ọlọ́run kò ní jábọ́ lé wa lórí. Orúkọ mi ni Dr. Abiz Abolade. Ojú tẹ́ fún gbogbo ojú náà ní fọ́, tẹ́ fún gbogbo ojú náà gidi. Tó bá dìgbà míì, màá tún gbé tó tún yàtọ̀ sí eléyìí. Ire o, ó dìgbà kan náà.